Gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú dédé wò yìí, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín, mi ní wá yín tì, ẹ ní fojú sunkún ọmọ, ẹ dẹ̀ ní faragbàrùn ẹ̀. Mi sọ kínní yìí rí bọ̀ mo fẹ́ sọ, mo fẹ́ bá gbogbo ẹ̀yin abiyamọ ayé sọ̀rọ̀. My birthday is on the 4th of September. Orin kan máa jáde tó bá mọra ẹ ní abiyamọ tó gbangba sùn lọ́yẹ́, tó gbangba sùn lọ́yẹ́ tọ́wọ́ ẹ mọ́ gẹ́gẹ́ bí abiyamọ. Mo serious o, ni kò bá wọn kọ orin yẹn. Tọ́wọ́ ẹ bá ti wá mọ́ gẹ́gẹ́ bí abiyamọ tó gbangba sùn lọ́yẹ́, mo kí ẹ kú oríire. Tó mọ̀ pé ò tí ì jẹ èso débi tí eyín máa kan àwọn ọmọ ẹ̀. Tó mọ̀ wípé tó bá pè ẹ́ lénìí, tí nǹkan kan bá ṣẹlẹ̀ sọ́mọ ẹ lénìí, o lè kọjú sí sọ́mọ̀ kó ní ìwọ Ọlọ́run. Àdàbí tí bá ṣe báyìí fún ọmọ ọlọ́mọ ni kó má jẹ́ kí ọmọ mi kó rù là. Ìwọ tí o bá jẹ́ abiyamọ tó o lè kọjú sọ́run, tó lè sọ fún Ọlọ́run pé àdàbí tí n bá ṣe báyìí fún ọmọ ọlọ́mọ ni kí báyìí ṣe fún mi. Or àdàbí tí n bá ṣe ìbàjẹ́ ọmọ ọlọ́mọ, tí n bá banú ọmọ ọlọ́mọ jẹ́ rí, ni kí ìwọ Ọlọ́run kó má deliver ọmọ mi kúrò nínú wàhálà tó wà yìí. Ìwọ tọ́lọ́run bá fún ní orí ọ̀fẹ́ tó lè sọrú ẹ̀, ìwọ ẹ̀yin lẹ ní orin yẹn, ẹ dẹ̀ máa fún mi lówó. Bẹ́ bá ṣe ń gbọ́ orin yẹn ó máa pa ọ̀pọ̀lọpọ̀ òbí lẹ́kún gan. Bẹ́ẹ̀ máa fún mi lówó, gbogbo yín lẹ máa fún mi ní gift. Ìwọ tí Ọlọ́run bá kà yẹ gẹ́gẹ́ bí abiyamọ tó mọ̀ pé o lè kọjú sí sọ́mọ̀ pé Ọlọ́run ò dájọ́ fún mi, àdàbí tí n bá pa ọmọ ọlọ́mọ lẹ́kún nìkan ló kù. Tí n bá pa ọmọ ọlọ́mọ lẹ́kún, jẹ́ kí ọmọ mi kó bọ́, kó lu àlùyọ láyé. Ṣùgbọ́n tó bá ti mọ̀ gẹ́gẹ́ bí abiyamọ pé o lè kọjú sí sọ́mọ̀ kó ní ọmọ ẹ̀ láti lu àlùyọ nítorí ò bá tọmọ ọlọ́mọ jẹ́, ò dẹ̀ pa ọmọ ọlọ́mọ lẹ́kún. Ìwọ ni o ní orin yẹn. Tọ́lọ́run bá ti wá kà ẹ yẹ kún ẹni ìkan nínú àwọn tó ní orin yẹn, ó máa fún mi lówó o. Mo ò kí ẹ rú abiyamọ tó bá jẹ́, ó bá jẹ́ ọ̀tá mi kó má gbádùn mi. Tọ́lọ́run bá ti kà ẹ yẹ kún ìkan nínú àwọn abiyamọ tó lè wo sọ́mọ̀, tó lè sọ pé Ọlọ́run fi ìwà mi dá àwọn ọmọ mi lẹ́jọ́. Ọlọ́run àdàbí tí n bá pa ọmọ ọlọ́mọ lẹ́kún rí, tí n bá ti pa ọmọ ọlọ́mọ lẹ́kún rí, jẹ́ kí ọmọ mi kó lu àlùyọ. Ṣùgbọ́n tí ọmọ ọlọ́mọ bá ti pasẹ̀ mi sọkún rí, Ọlọ́run tó bá ti mọ̀ pé ò kì í ṣe ìyá tó o lè dúró sọ pé tó bá pa ọmọ ọlọ́mọ lọ́kún rí kí ọmọ ẹ lu àlùyọ, mi ì fẹ́ nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n tọ́lọ́run bá ti kà ẹ́ yẹ kún ìyá tó lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé mi ò pọ ọmọ ọlọ́mọ lẹ́kún rí, jẹ́ kọ́mọ mi lu àlùyọ, mo sọ pé congratulations. Irú ẹ̀yin ìyá yẹn ẹ máa fún mi lówó, ẹ máa fún mi ní nǹkan birthday. Máa gbé àkáǹtì mi síta níjọ́ yẹn. Ẹ bá fún mi ní £5, ẹ bá fún mi ní £1, ẹ bá fún mi ní £1, ẹ máa fún mi lówó níjọ́ birthday mi. Ṣé mọ̀ pé mi náà máa ṣe nǹkan níjọ́ birthday mi, ẹ̀yin náà máa fún mi lówó níjọ́ birthday mi. Irú ẹ̀yin ìyá yẹn, ìyá tó bá ti qualify, mi ì fẹ́ nǹkan kan lọ́wọ́ ẹ̀. But tó bá ti qualify, mo kí ẹ kú oríire, owó mo kí yín kú oríire, àti bàbá àti ìyá tó bá pàápàá ìyá. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá, ẹ lọ gbowó lọ́wọ́ ọkọ yín, kẹ́ ẹ fi wá sọ pé thank you fún ọpọlọ tó gbé iṣẹ́ yẹn kalẹ̀. Ká fi wá jọ kíra wa kú oríire wípé a qualify, a jẹ́ kan nínú àwọn ìyá tó lè wo ọ̀run, tó lè ní Ọlọ́run fi iṣẹ́ ọwọ́ mi dá àwọn ọmọ mi lẹ́jọ́. Tó bá ti jẹ́ ìyá tó lè sọ bẹ́ẹ̀, mi ì fowó lọ́wọ́ ẹ̀. But tó bá jẹ́ ìyá tó lè sọ bẹ́ẹ̀, ẹ máa fún mi lówó, máa gbá àkáǹtì mi síta fún birthday mi, ẹ máa fún mi lówó dandan, lówó orí, ẹ máa fún mi lówó. Ẹ kó ojúmọ́ lọ́nà on the 4th of September. Pẹ́pẹ́ ìyá pọ̀nmọ́ pẹ̀lú orin yẹn.